Ọdúnladé Adékọ́lá ó sọ̀rọ̀ lórí ikú Murphy Àfọlábí tó jọlọ́run nípè. Ó sọ̀rọ̀ ọ̀hún ilẹ̀kùn ohun tó sọ rèé. Gbajúgbajà òṣèré tíátà Ọdúnladé Adékọ́lá ó ti sọ̀rọ̀ lórí ìpapòdà Murphy Àfọlábí tó tẹrígbàsọ, tó ja wàhálẹ̀, tó juwọ́ sí ilé ayé, tó sì ń bá àwọn àlùjọ̀nú kọwọ́ bọmi lálákejì. Ọdúnladé Adékọ́lá ó rawọ́ ẹ̀bẹ̀ sí ọba dániwáyé wípé kó fòpin sí ikú ọ̀wọ̀ọ̀wọ́ àti ikú òjijì tó wọ́pọ̀ lágbo àwọn amúlùúdùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú fọ́nrán fídíò kan tó gbé sórí òpó ayélujára rẹ̀, níbẹ̀ ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọba dániwáyé tó sì ń bẹ̀bẹ̀ fún Elédùmarè wípé kó dákun kí Elédùmarè kó dábọ̀ wípé kó dáwọ́ ikú láabi dúró láàrin àwọn òṣèré, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó jẹ́ ògo orílẹ̀-èdè Nàìjíríà. Ọdúnladé Adékọ́lá ó sọ báyìí wípé tó bá jẹ́ pé àyè ìbéèrè yọ kalẹ̀ láti béèrè lọ́wọ́ Elédùmarè wípé kí ló fà á tí Murphy Àfọlábí tó fi kú, ó ní òun ò bá béèrè, ṣùgbọ́n kò sí àyè ìbéèrè láti béèrè lọ́wọ́ ọba dániwáyé. Ọlọ́run a kò lè béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ nítorí wípé òun nìkan ni ọba alápàdúpẹ́, gẹ́gẹ́ bí ohun tó sọ. Ọdúnladé Adékọ́lá ó sọ báyìí wípé mo gbàdúrà kí Elédùmarè kó tilẹ̀kùn mọ́ ikú òjijì lágbo àwọn òṣèré àti ní gbogbo inú ilé lórúkọ Jésù Kristi Olúwa wa, gẹ́gẹ́ bí Ọdúnladé Adékọ́lá bó ṣe sọ̀rọ̀ ọ̀hún lójú òpó ayélujára rẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, òṣèré tíátà méjì ló jáde láyé lọ́sẹ̀ tó rí kọjá ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2023 ní ariwo ẹkún sọ ní orí ayélujára lágbo òṣèré tíátà nígbà tí gbajúmọ̀ òṣèrékùnrin Mukaila Adédigba tó jẹ́ ọlọ́run nípè Kúnlé Afọ́d nínú àtẹ̀jáde tó fi sórí ayélujára rẹ̀ ló ti kéde ikú àgbà òṣèré náà. Bákan náà ní òwúrọ̀ ọjọ́ àìkú ọjọ́ 14 oṣù karùn-ún ni Murphy Àfọlábí òun náà tún ja wàhálẹ̀ tí ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń bá a kẹ́dùn tí wọ́n sì ń bá a dárò. Murphy Àfọlábí ló jẹ́ ẹni 51 ọdún nígbà tí ìkan nínú àwọn ẹgbẹ́ òṣèré Champan tó tún jẹ́ alága fún gbogbo ẹgbẹ́ òṣèré Champan, Bọ́lájí Amúsàn, Mr. Latin, tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún wa. Ó ní kí Ọlọ́run dáwọ́ láabi yìí dúró nínú àwọn òṣèré ilẹ̀ wa.